Wà gbé báyìí. Ọlọ́run, mo mọ iṣẹ́ yìí ni. No cash, nothing. Ìwọ́n á mú gàrí láì ní ṣúgà láì ní granite. Ẹjọ́ Àhẹ́rà o. Ẹjọ́ Tailor tó ní bánà tó wà tàn ni mo béèrè. Àwa náà ni. Ẹyẹ méjì ń já sa àwa náà ni. Okay, yeah, nice, very good. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní kí n lọ fún interview. Ẹ̀dẹ̀ yìí kí mo gbé portfolio dání. So mo wá ní kí n fo gọ́tà due to pé ẹ mọ̀ kò sí cash. Kí n sáré fo gọ́tà kí n fi ẹtí yé ti yé yín. So mo wá ní kò gbọ́. Mo ní pìtì wá tí màá wọ sàlẹ̀ atẹ́gùn mi dẹ̀ bẹ̀. Wetin be this? Jesus. Ẹ sọ pé gọ́tà lẹ fò. Àbí kùkùmbà yín ló fẹ́ jáná. Ẹ ṣàbọ̀ wá. Bá a ṣe wà yìí, àìsí ìgbéraga sí ọ̀rọ̀ wa ni. Right place let's day. Àwa nínú karùn-ún aṣọ, ká sí aṣọ. Hello? Mo ti ń bọ̀, mo ti wà lọ́nà, o ṣáà ń gbọ́ pípípí everywhere good na. MT ti dé. Okay. Mo ti ń bọ̀ bẹ́ẹ̀. I'm coming. In the next 5 minutes, mo ti dé. Ìsòkòtò ọmọlúwàbí ló ya báyìí. It's very ya. Anyway, kò sí nǹkan táwọn ò lè ṣe. Ẹ bá mi ṣe kíní Kí ẹ sọ kó gbéré sórí báyìí. Ìrọ̀rùn ni yóò bàjẹ́. Hello. I'm coming. Mo MD ti wàrà, no problem. Ma dé bẹ́ẹ̀ sí in the next 5 minutes. Give me just 5 minutes. This is my last 5 minutes. Please, jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́. Bá ma bá MD sọ̀rọ̀, kó ma bá wọn sọ̀rọ̀ pa. This person is a good person. Ó ti yẹ jọ̀ọ́ torí Ọlọ́run, I beg. Ọ̀kadà. Wà gbé báyìí. Ọlọ́run, mo mọ iṣẹ́ yìí. Madam, kí ni gbogbo kàtìkàtì báyìí ní sir? I don't understand. How this is not my trouser, Sha? Say ìgò tó gbé sójú yìí dì sí fún yín o. You better remove that your glasses. Say this is not your trouser ni. Lórí ṣòkòtò tí mo lè ṣe bọ́ sí. Ẹ ti jàdú báyìí. Lórí ṣòkòtò dáadáa agbádá sí. How many minutes ma fi dúró ṣe ẹ̀gbọ́n pé MD ń dúró dè mí? And I told you MD is waiting for me. Sẹ́rí kí n tó parí aṣọ yìí yóò tó 5 hours. Wàhálà ẹ̀ ní wọ́n sáré rẹ̀ sí. Oh God! Kí sáré bá yín parí ẹ̀ mọ̀ rọ́ọ̀sì èèyàn. Urgent work láyé yìí kí n gbà ní. Best of the country of the situation. Hello? Mo ti ń bọ̀. MD ti lọ. Yóò wọ́n kọ́jú ránù. Rọ́ọ̀nù. Ẹ fún mi trouser. Dúró ẹjẹ́ sáré bá. I'll get my favor. Ó dẹ̀ dúró because you are just shouting ni. Ṣé wà ní sanwó ni? Ta ló sọ fún ẹ pé èkó tí wọ́n ṣe make sense? Wípé kí ni yẹn? Ṣé káàsì lẹ́ lò àbí transfer because bẹ́ẹ̀ ṣe ń wò mí ìgbà old naira note o new naira note ni mo fẹ́. Come on, collect money.